Ẹ káàbọ̀ padà. Mo lérò pé ẹ gbádùn bí ètò náà ṣe ń lọ. Lórí ètò wa tá à ń ṣe ètò oògùn ọrọ̀, òun la ti mú wá fún yín pé la ti mú kókó tèní tá a pè ní ìgbé ayé tó ń ṣe lòdì sí ìlera wa, ìgbé ayé tó ń tako ìlera wa ní abala ti oúnjẹ jíjẹ àti àwọn nǹkan tá à ń mú lọ sẹ́nu. Lálákọ̀ọ́kọ́ a ti sọ nípa jíjẹ májèlé, jíjẹ májèlé tá a bá fi ọtí ẹlẹ́rìndòdò tá a wá fi lo àwọn oògùn, bóyá oògùn oníkóró ni àbí oní powder, kò ṣe nǹkan tó tọ́. A ti sọ nípa jíjẹ oúnjẹ tútù, oúnjẹ tó bá ti tútù tí a bá fẹ́ jẹ, a gbọ́dọ̀ padà gbélé ná ká jẹ́ kó gbóná ká tó jẹ, nítorí ká lè máa ṣe ìdènà sí àwọn nǹkan tí àwọn jíjẹ oúnjẹ tútù yìí, ká lè máa ṣe ìdènà sí nǹkan tó lè fà sí àgọ́ ara wa. Lẹ́lẹ̀kẹta, màá fẹ́ sọ nípa jíjẹ oúnjẹ tó ti bàjẹ́ tàbí jíjẹ èso tó ti bàjẹ́. Ẹlòmíràn tó bá ṣe oúnjẹ, bóyá wọ́n ṣe oúnjẹ yẹn lápọ̀jù tí wọ́n fiyè sí òdiwọ̀n tó yẹ kí wọ́n ṣe, nítorí a mọ bí ìlú ṣe rí nísìn pé gbogbo nǹkan ló ti gbówó lórí kọjá àlà. Bóyá àwa ti oúnjẹ tó wá ṣẹ́kù tí a wá rò pé oúnjẹ yìí máa jẹ lọ́la, a tún jẹ lọ́la, bóyá àjẹ́ tán àbí nǹkan kan tó oúnjẹ yẹn ti wá bàjẹ́, tá a wá rò pé ní ibi tí ìlú dé yìí, bí nǹkan ṣe le tó yìí, ṣé màá wá do oúnjẹ inú ni? Èmi ò lè dánù o, màá jẹ ni o. Nílé yìí tó sì jẹ́ pé oúnjẹ náà ti bàjẹ́ tá a wá jẹ, nǹkan míì, owó tó pọ̀ ju tá a fi ra oúnjẹ yìí lọ ni olúwa rẹ̀ yóò fi ṣètọ́jú ara nílé ìwòsàn. Nítorí ìdí èyí, oúnjẹ tó ti bàjẹ́, jíjẹ oúnjẹ tó ti bàjẹ́, ó ń tako ìlera wa, ó ń tako àgọ́ ara wa, ó ń tako ìlera wa. Kò dáa láti jẹ oúnjẹ tó ti bàjẹ́. Bóyá torí ká sọ pé ṣé màá wá fowó ṣòfò ni, ṣé màá wá dowó nù ni nígbà tó ti bàjẹ́. Nígbà tí ò tí ì bàjẹ́, kí ló dé tá a jẹ? Nígbà tí ò tí ì bàjẹ́, kí ló dé tá a wẹ́n tó wúlò fún tá a mọ̀ pa lè fún, àbí ká mọ òdiwọ̀n tá a fẹ́ bù lé ná tó fi di pé oúnjẹ ò ní bàjẹ́ tá a fi wá jẹ oúnjẹ tó ti bàjẹ́. So a rọ̀ wá pé oúnjẹ tó ti bàjẹ́ ẹ jẹ́ ká yàgò fún, nítorí pé ó ń tako ìlera wa. Àwọn ẹlòmíràn tí wọ́n bá fẹ́ ra níbi oúnjẹ tó ti bàjẹ́ yẹn àti èso tó ti bàjẹ́ yẹn, nínú ẹ̀ láti rí tẹ́lòmíràn yóò ti lọ sọ́jà tí wọ́n bá fẹ́ ra ata. Àwọn eléyìí tó ti fọ́jú pọ̀, tó ti kan, wọ́n ní ẹ̀ṣà, ẹ bá mi tẹ̀ṣà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Èso tó ti bàjẹ́ bí èso tòmátò, àwọn nǹkan tó ti bàjẹ́ kò dáa ká máa jẹ, ó ń tako ìlera wa, ó ń fa àwọn kòkòrò àìfojúrí tó ń dá kòkòrò inú ẹ̀jẹ̀ sínú ara wa. Tá a bá fẹ́ ra èso àbí a fẹ́ ra oúnjẹ, kò gbọdọ̀ jẹ́ eléyìí tó ti ṣe kíni, tó ti bàjẹ́. Ẹlòmíì ò ní àwọn eléyìí tẹ́ ti ṣàwọn, àwọn yẹn ni kẹ́ ẹ bá mú, nítorí pé owó rẹ̀ yóò lọlẹ̀. Tówó rẹ̀ bá dínwó, owó tólúwa rẹ̀ ó fi tọ́jú ara nílé ìwòsàn yóò ju owó ohun tó lọ rà lọ. Eléyìí la bá máa rò, òun ló yẹ ká máa fi ṣèrò ká tó máa ṣèpinnu irú àwọn ìgbésẹ̀ yìí. Ẹlòmíì tó bá fẹ́ ra kíní, eléyìí tó ti lù lẹ́gbẹ̀ẹ́, nígbà tá a lá lọ́jà tá a fẹ́ jèso nítorí ìlera wa, tá a wá lọ ra eléyìí tó ti lù lẹ́gbẹ̀ẹ́ tá a sì rí, ṣùgbọ́n torí pé ó bọ́ sí ẹ̀dínwó tá a wá rà, ṣe nǹkan tó ṣe kíni, kò í ṣe tó dáa. Láti máa jẹ oúnjẹ tó bàjẹ́ àbí èso tó ti bàjẹ́, wọ́n máa ń tako ìlera wa ní ọ̀nà kan àbí ní ọ̀nà mìíràn, bóyá nípa fífa kòkòrò àìfojúrí sí àgọ́ ara wa àbí dídá ìdọ̀tí sílẹ̀ nínú ẹ̀jẹ̀ wa. Eléyìí tó lè fa bóyá inú rírun ni o, àbí bóyá kéèyàn máa bì, àbí bóyá kéèyàn máa yàgbẹ́ gbuuru. Eléyìí tó lè mú kí tó lè dojú kọ àlàáfíà àgọ́ ara wa.
a rọ̀ wá pé irú àwọn nǹkan báyìí ẹ jẹ́ ká yàgò fún ká lè gbé ìgbé ayé tó lálàáfíà, nítorí oògùn ọrọ̀ tá à ń sọ nípa yìí kì í ṣe nǹkan méjì, ìlera ni. Òmíràn tí màá tún sọ òun ni jíjẹ oúnjẹ tí a ò ṣe lọ́jọ̀, tí a ò bójútó dáadáa, àbí oúnjẹ tí olóyìnbó a lè pè ní exposed food, àbí oúnjẹ contaminated food. Bóyá a mọ̀ pé níta fẹ́ jẹ rèé, ẹlòmíràn oúnjẹ tó fẹ́ jẹ á gbé sílẹ̀, kò ní cover rẹ̀, kò ní fi ìdéríde, wọ́n á kàn gbé nǹkan fẹ́ jẹ, wọ́n á kàn gbé sílẹ̀. Bí eṣinṣin bá ṣe ń gba torí ẹ̀ kọjá ni aáyán adọ́gbọ́n máa fẹnu kùn níbẹ̀. Oúnjẹ téèyàn ṣí sílẹ̀, tékú bá wà nínú ilé yẹn, eku á fẹnu kùn. Àwọn kòkòrò tó ń fò, wọ́n á bà sórí ẹ̀. Aáyán tá a mọbi tó ti fò wá, á bà sórí ẹ̀. Aáyán lè yé sí, ìyẹn gan ló burú jù. À ń sọ nípa àìsàn tí ènìyàn lè kó látara eku. Bóyá tékú bá jẹun, tó bá lọ fẹnu kan oúnjẹ yẹn, èyí tó tún burú jù, tékú bá tún tọ̀ sí, a ò sì ní mọ̀. Irú ẹni bẹ́ẹ̀ yóò wá débi irú oúnjẹ yẹn, yóò wá gbé, yóò wá jẹ, á lóun ti jẹun rárá. Àwọn ìgbé ayé yìí wọ́n ń tako ìlera wa. Nǹkan lè má ṣe èèyàn lójijì, ṣùgbọ́n ó ń dín nǹkan kù lágọ̀ọ́ ara èèyàn. Ó ń ṣe àgọ́ ara léṣe díẹ̀díẹ̀. Èèyàn lè jẹ́ kó má kú lójijì, ó lè jẹ́ kó má yàgbẹ́, ó lè jẹ́ kó má bì, ṣùgbọ́n ó ń ba nǹkan jẹ́ lágọ̀ọ́ ara. Nígbà tí èèyàn bá fẹ́ jẹ oúnjẹ tó jẹ́ pé oúnjẹ tó mọ̀ pé òun máa jẹ tí ò ti ṣetán láti jẹ, tó gbé kalẹ̀ tí ò fìdéríde, tàbí kó gbé sínú ẹ̀rọ amúnkan tutù, àbí kó wà nínú ibi tí wọ́n jó ṣáàtì nídèérí lórí, tí aáyán yóò wá fẹnu kàn, eṣinṣin yóò fẹnu kàn, eku yóò fẹnu kàn, téèyàn wá gbérú oúnjẹ bẹ́ẹ̀ téèyàn gbé jẹ, wàhálà ló ń dá sílẹ̀ ságọ́ ara o. Gbogbo àwọn ìgbé ayé báyìí wọ́n ń tako ìlera wa. A rọ̀ wá, a bẹ̀ wá pé ẹnikẹ́ni tó bá wà nínú tó bá ń ṣe irú àwọn nǹkan báyìí, ẹ jẹ́ ká yàgò fún, ẹ jẹ́ ká yàgò fún. Ẹ lè máa fi èròǹgbà yín, ẹ lè máa fi hàn lórí comment section, kẹ́ jẹ́ kí a máa gbọ́ èròǹgbà yín lórí nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ ṣé gan. Nǹkan mìíràn tí mo tún fẹ́ sọ òun ni wípé irú àwọn eṣinṣin yẹn gan àti eku àti nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá fọwọ́ kan oúnjẹ yìí, ṣé ẹ mọ̀ wípé ó lè ṣokùnfà àìsàn tó ń pààyàn? Bí àpẹẹrẹ, ẹni tó bá ní nǹkan tó lóyìnbó ń pè ní typhoid. Typhoid jẹ́ àìsàn tó máa ń bá inú ìfun jà, ìfun ló máa ń dojúkọ. Wọ́n máa ń pè ní, àwọn tó máa ń sọ kìíní, wọ́n máa ń pè ní ibà ẹ̀jẹ̀fun jẹ̀dọ̀. Ó máa ń dojúkọ ìfun àti ẹ̀dọ̀ ni. Nígbà tá a bá ṣí oúnjẹ tá a fẹ́ jẹ sílẹ̀, tá ò ṣe lọ́jọ̀, ó ń dá ìjàmbá tó pọ̀ sí àgọ́ ara. Èèyàn lè máa yàgbẹ́ kó máa bì. A lè pè yẹn ní tó máa ń pè ní àìsàn onígbá méjì, cholera, diarrhea. Èèyàn lè máa yàgbẹ́, ìgbẹ́ gbuuru. Àìṣe oúnjẹ wa lọ́jọ̀ ní ọ̀nà tó tọ́, òun ló ń farú àwọn nǹkan báyìí. Àwọn ìgbé ayé tó ṣe lòdì sí ìlera wa, abala ti bí oúnjẹ jíjẹ àtàwọn nǹkan tá à ń ṣe kíni, tá à ń mú lọ sẹ́nu. Ní ọ̀nà mìíràn, àwọn ènìyàn mìíràn wọn ò tiẹ̀ kì í wo irú ibi tí wọ́n ti máa ń jẹun. Tẹ́lòmíì bá fẹ́ jẹun nígboro tébí bá ń pa, á kàn ya ilé oúnjẹ kan, ilé oúnjẹ níbi tí eṣinṣin ti pé bo abọ́ wọn. Ilé oúnjẹ tó jẹ́ pé eṣinṣin ń kun gbogbo abọ́ wọn tí gbogbo ẹ̀ ṣe yànmùyànmù bí eléyìí bẹ̀ lẹ́lòmíì á la ojú ẹ̀ mọ́lẹ̀, táyé àsítá lòun ti fẹ́ lọ jẹun. Rárá, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí a bá fẹ́ jẹun, a gbọ́dọ̀ rí i pé àyíká ibi tá a ti fẹ́ jẹun ó gbọ́dọ̀ wà ní ìmọ́tótó. Ibi tá a ti fẹ́ jẹun ó gbọ́dọ̀ wà ní ìmọ́tótó. Ibi tí wọ́n ti ṣèpèsè oúnjẹ yìí ó gbọ́dọ̀ wà ní ìmọ́tótó. Irú omi tí wọ́n fi ṣe irú ìpèsè oúnjẹ bẹ́ẹ̀. Ìgbà mìíràn àwọn tí kò bá mọ́ lára láti máa jẹun nígboro, ẹ rí i pé lẹ́ẹ̀kan tí wọ́n bá jẹun níta àbí wọ́n jẹ nǹkan kan báyìí, inú lè máa run wọ́n.
ẹlòmíràn lè máa bì nítorí pé kò ń ṣe nǹkan tó ṣe kíni tó mọ́ wọn lára. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá la ojú ara ẹ̀ mọ́lẹ̀ tó yà sílé oúnjẹ níbi tí eṣinṣin ti pé bo oúnjẹ àbí tó ti pé bo abọ́ wọn níbi tí wọ́n kó jọ sí, kò í ṣe nǹkan tó ṣe kíni, kò í ṣe nǹkan tó dára tó. Ó ń tako àlàáfíà wa, ó ń tako ìlera wa. Nǹkan mìíràn tí mo tún fẹ́ sọ òun ni àwọn nǹkan tá à ń jẹ tí a máa ń ṣe ní àṣeléèlè. Ṣé pé mo sọ pé àwọn ìgbé ayé tá à ń gbé tó ń tako ìlera wa ní abala oúnjẹ jíjẹ àtàwọn nǹkan tá à ń fi sẹ́nu. Tẹ́lòmíràn ó bá fi magí sí oúnjẹ, magí tó lè ṣe ọbẹ̀ ìlàjì agbada lẹ́lòmíràn ó fi ṣe oúnjẹ mọ̀lẹ́bí. Ó ti pọ̀ jù. Gbogbo àwọn nǹkan yìí ó gbọ́dọ̀ jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì, kò gbọ́dọ̀ pọ̀ jù. Ẹlòmíràn á buyọ̀ sóúnjẹ tó jẹ́ pé iyọ̀ á wá máa hàn nínú oúnjẹ, kò gbọ́dọ̀ pọ̀ jù. Gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. Tí iyọ̀ bá pọ̀ jù nínú oúnjẹ, a rí pé a ò ní gbádùn oúnjẹ yẹn gan. Ẹlòmíràn gbogbo nǹkan tó bá fẹ́ sè, àwọn nǹkan bíi kọrí, bíi garlic, bíi ginger, condiment, olóyìnbó máa ń pè wọ́n ní condiment, lóríṣìí tó ti pọ̀ jù kò dáa. Gbogbo ẹ̀ gbọ́dọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Yóò jọ yín lójú pé ṣé magí náà tún lè pa wá lára ni, ṣé iyọ̀ náà tún lè pa wá lára ni. Bẹ́ẹ̀ ni ó lè pa wá lára tó bá pọ̀ jù, tí kò bá sí ní òdiwọ̀n tó yẹ kó jẹ́, ó lè ṣe àkóbá fún àgọ́ ara. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ń tako ìlera wa. Tá a bá wà nírú àwọn tó máa ń tí a bọ́ sí abala apá ibi tí mò ń sọ yìí, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká yí padà. Ẹ jẹ́ ká yí padà. Nǹkan mìíràn tí mo tún fẹ́ sọ, ẹ rí pé ní ìgboro wa nísìnyí, ìgboro wa ó ti le gan. Eléyìí ó ní í ṣe pẹ̀lú àwọn ọkùnrin jù. Ó kan àwọn ọkùnrin gbọ̀ngbọ̀ngbọ̀n ju àwọn obìnrin lọ. Ẹ rí wípé àtọmọ ọkùnrin tí ò tí ì bàlágà nígboro ni wọ́n ti ń fi àwọn kinní yìí hàn sí kíni àwọn nǹkan tí mò ń sọ, àwọn nǹkan tá a máa ń fà yẹn. Tá a bá rí nígboro àwọn nǹkan táwọn èèyàn tó máa ń fà, oríṣiríṣi náà ń pè, oríṣiríṣi orúkọ náà ń pè wọ́n, àtàwọn nǹkan tí wọ́n máa ń mu, ògógóró àmupá, wọ́n á máa mu fònàfìrì, fònàgàù. Ó ń kó bá àgọ́ ara. Ihun téèyàn mu tí ilẹ̀ ń di òkè lójú ẹ̀, ẹ jọ̀ọ́ irú oore wo ló ṣe ara ẹ̀? Èèyàn mu nǹkan, òkè ń dilẹ̀, ilẹ̀ ń di òkè. Ṣérú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣó ṣe àgọ́ ara ní àǹfààní? Kò ṣe àgọ́ ara láǹfààní, ó ń kó bá àgọ́ ara ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ nínú nǹkan báyìí fún àǹfààní ara yín, òun náà la ṣe ń sọ. Kí àwọn nǹkan yìí kó má bàa máa tako ìgbáyé gbádùn yín, kó má bàa máa tako ìlera yín, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ká dáwọ́ àwọn irú nǹkan báyìí dúró. Wọ́n ní wọ́n mu fònàfùrú, wọ́n tiẹ̀ ní wọ́n mu kinní kan tó wọ́n bá ti mú ni wọ́n mọ̀ gbókìtì. Bó o lèyìn ó ṣe mu nǹkan ọmọlúàbí, ọmọ tí wọ́n bí níbi níran, tí ó mu nǹkan tí ó wà mọ́ gbókìtì, tí ó mọ yíra rẹ̀ mọ́nú ẹrọ̀fọ̀, wọ́n náà ń pè ní kólóòsì. Ẹ gbọ́ kí ní ń jẹ́ báwọn? Kí ní ń jẹ́ báwọn? Kódà gbogbo ohun téèyàn bá mu, téèyàn yínú ẹrọ̀fọ̀, téèyàn ń sọ kọ́ntọ̀kọ̀ntàn, wótòwótò, kótókótó, kò ṣàgọ́ ara láǹfààní, ó ń kó bàgọ́ ara ni. Gbogbo ohun téèyàn mu torí ẹ̀ ó yí. Àní nígbà kan lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, èmi ò kúkú mọ̀, ló bá ní ó mu kinní kan ni o, wọ́n po kinní náà pọ̀ ni, wọ́n ló mu kinní kan ni o, ló ń ṣe wọ́nranwọ̀nran, ló bọ́ra rẹ̀ sí òwò, ló ń rìn kiri, náà ń wá náà ń wábi tí wọ́n ti mọ̀ kiri. Ó dáa kí ni kan fún wọn ní àwọn ń fún wọn ní nǹkan kan o,
kán má fún ní nǹkan kan o, kán lọ fún ní gàrí. Mo ní mi ò mọ̀ tún rírú eléyìí rí. Kán lọ fún ní gàrí. Kí ni téèyàn mu téèyàn ò ní mọ̀nà lé mọ́, téèyàn ó bọ́ra rẹ̀ sí hòhò, tí wọ́n ní bí ó ṣe ṣe wọ́nranwọ̀nran nù, bóyá fódìdí ọjọ́ kan ni ó fi ṣe wọ́nranwọ̀nran. Ẹ rí i pé irú nǹkan báyìí kò ṣèyàn láǹfààní. Gbogbo tí ò bá sì ti ṣàgọ́ ara láǹfààní, téèyàn bá ń ṣe, téèyàn bá ń jẹ, kò dáa kéèyàn ò dáwọ́ rẹ̀ dúró ni. Mo fi àsìkò yìí mo fi gbà wá nímọ̀ràn, mo fi gbà wá níyànjú wípé àwọn kinní yìí wọ́n ń kó bá àgọ́ ara ni. Àwọn kinní yìí iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe lórí ẹ̀dọ̀, iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe lórí kíndìnrín. Tí èèyàn bá sì ṣàìsàn tó bá ní ṣe pẹ̀lú àwọn àgọ́ ara tá a wí yìí, ó máa ń ní agbára. Nítorí ìdí èyí, mo rọ̀ wá kí àwùjọ wa gan kó lè jẹ́bi tó dùn gbé fún gbogbo wa. Gbogbo àwọn nǹkan tá a bá ń jẹ, tá a bá ń mu, tí a rí pé ó pọ̀ lápọ̀jù, àbí tí ó lè máa dá nǹkan míì lẹ̀ lára wa, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká yàgò fún, ẹ jẹ́ ká yàgò fún. Èèyàn lè mu ọsàn. Ǹjẹ́ mọ̀ pé èèyàn lè mu ọsàn kó mú lámujù? Olóyìnbó ń pè ní substance abuse. Nǹkan téèyàn bá ti lè ṣe ní àṣeléèlè, èèyàn ti abuse ẹ̀ nìyẹn. Nǹkan téèyàn bá ti ṣe tí kò bá ti sí ìwọ̀n níbẹ̀, nǹkan tí ò ń ṣe níwọ̀ntúnwọ̀nsì, ó ti bọ́ sódì. Gbogbo ohun tá a bá ń jẹ, gbogbo ohun tá a bá ń mu, ẹ jẹ́ kó jẹ́ níwọ̀ntúnwọ̀nsì, ní ọ̀nà tó tọ́, kìí ṣe ní ọ̀nà tó takora wọn. Kìí ṣe ní ọ̀nà tó takora wọn. Ìmíì tí màá tún sọ, àwọn àṣà oríṣiríṣi la ti rí tá a ti gbọ́ nípa. Bẹ́ẹ̀ ni, àwọn àṣà oríṣiríṣi la ti rí tá a ti gbọ́ nípa. Wọ́n á ní bóyá tọmọdé bá ní, wọ́n á ní tọmọdé bá ní measles, wọ́n á ní ó yá epo pupa àti ewúro àti kerosene kẹ́ ẹ fún mu. Àwọn èèyàn sì ń ṣe títí dilẹ̀ tó mọ̀ yìí. Wọ́n á fún ọmọ ní epo pupa àti ewúro àti kerosene, wọ́n á wá pò pọ̀, wọ́n á wá fún un, wọ́n á ní kó lè pa measles tó wà nínú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, nígbà wo lẹ̀yin di dókítà? Kò í ṣe nǹkan tó tọ́. Àwọn ìgbé ayé tá à ń gbé tó ń ṣe lòdì sí ìlera wa, tó ń takọ àgọ́ ara wa, ó ní wọ̀nyí. Ẹ má jẹ́ ká dárú àṣà bẹ́ẹ̀ mọ́. Ọmọkọ́mọ tó bá ṣe àìsàn káìsàn àbí tó bá ní measles, ẹ gbé lọ sí ilé ìwòsàn. Ẹ gbé lọ sí ilé ìwòsàn káwọn dókítà kan ṣe kíni, kí wọ́n yẹ̀ wò, kí wọ́n ṣe ohun tó tọ́ fún irú ọmọ náà. Àwọn kan wá ní lórí measles yẹn náà ni o, tí nǹkan bá ṣe, measles bá ṣọmọ, wọ́n máa kí ń gbé lọ sí hospital, wọ́n máa kí ń gbé lọ sí hospital, wọ́n máa kí ń gba abẹ́rẹ́ síta. Ló sọ bẹ́ẹ̀ fún yín pé wọn kì í gbé lọ sí hospital? Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Kò rí bẹ́ẹ̀ o. Ohunkóhun tó bá ń ṣe èèyàn, àìsàn tó bá ń ṣe èèyàn, ẹ jẹ́ kán ṣe kíni, kán gbé lọ sí ilé ìwòsàn. Àṣàkáṣà ní ká máa mu kerosene àti epo pupa. Wọ́n ń ṣiṣẹ́ tó lòdì lórí ẹ̀dọ̀ wa. Wọ́n ń ṣiṣẹ́ tó lòdì lórí kíndìnrín wa. Àwọn nǹkan kéékèèké wọ̀nyí, àwọn òun ni nǹkan tó ṣe kíni, tó ń ba àgọ́ ara jẹ́ díẹ̀díẹ̀. Tá a bá wà nínú ẹni tó ń ṣerú eléyìí, ẹ jẹ́ ká ṣe kíni, ká yàgò fún, ká jáwọ́ ńbẹ̀. Mo lérò pé ẹ gbádùn bí ètò yìí ṣe ń lọ. Òmíràn tí mo tún fẹ́ sọ ni lórí àṣìlò nǹkan yẹn tọ́lóyìnbó ń pè ní substance abuse. Àṣìlò nǹkan. Àwọn èèyàn wá ní òkè, àwọn fẹ́ tọ́jú ara wọn, àwọn fẹ́ mu nǹkan tó lè jẹ́ kára wọn yá. Ṣùgbọ́n ọ̀nà tó lòdì ni wọ́n ń gbà tí wọ́n fi ń lò ó. Ọ̀nà tó lòdì ni wọ́n ń gbà tí wọ́n fi ń lò ó. Gbogbo nǹkan tá a bá ń ṣe, tá à ń ṣe lọ́nà tó lòdì, ẹ jẹ́ ká kíyèsára. Ẹ jẹ́ ká kíyèsára. Wọ́n á ní wọ́n fẹ́ ṣe
àgbo kán fi tọ́jú ara wọn, wọ́n á tún wá bu ọtí sínú rẹ̀, wọ́n á tún bu àwọn nǹkan kan rárá. Àwọn kinní yìí ń tako ìlera wa. Tí a bá fẹ́ fi nǹkan kan ṣètọ́jú, ẹ jẹ́ kó jẹ́ eléyìí, ẹ jẹ́ kó jẹ́ eléyìí. Ṣùgbọ́n ká da igbá pọ̀, ká dà pọ̀ irú, ká dà pọ̀ mọ́ ṣàpà, ó ń tako ìlera wa. Ẹ jẹ́ ká yàgò fún gbogbo àwọn ìgbé ayé wọ̀nyí, àwọn nǹkan tá à ń ṣe wọ̀nyí, wọ́n ń tako ìlera wa. Mo lérò pé pẹ̀lú àwọn nǹkan wọ̀nba tí a ti sọ lórí ìgbé ayé tó ń ṣe lòdì, tẹ́ ẹ bá gbàgbé orí ètò yìí, àkórí ètò yìí ni oògùn ọrọ̀. Ní tí a sì ń pè ní oògùn ọrọ̀, òun ni ìlera. Tí èèyàn bá fẹ́ lọ́rọ̀, tó bá fẹ́ gbádùn ọrọ̀ tó ní, ó gbọ́dọ̀ ní ìlera pípé. Ìlera la fi ń gbádùn ohun tá a ní, ìlera la fi ń gbádùn ilé ayé. Nítorí ẹ̀ la ṣe máa ń mú ètò ìwásétí ìgbọ́yín tí à ń pè ní oògùn ọrọ̀. Lénìí ń tá sọ ni ìgbé ayé tó ń ṣe lòdì sí ìlera wa. Àwọn ìgbé ayé tá à ń gbé, eléyìí tó tako ìlera wa ní abala ti oúnjẹ jíjẹ, ní abala ti nǹkan mímú lọ sẹ́nu. Òun la fẹ́ sọ lénìí. Lálákọ̀ọ́kọ́ lórí ohun tí mo ní kalẹ̀, òun ni ohun tá à ń pè ní jíjẹ májèlé. Tí n bá sọ pé jíjẹ májèlé, àwọn èèyàn ò ní májèlé bó o, májèlé kẹ̀, bẹ́ẹ̀ ni. Tá a bá jẹ májèlé, ó jẹ́ nǹkan tó ń tako ìlera wa, ó jẹ́ nǹkan tó lè pa ìlera wa lára, ó jẹ́ nǹkan tó lè gé ẹ̀mí wa kúrú. Kí ni májèlé tí mò ń sọ nípa? Kò dìgbà téèyàn bá tó lọ jẹ àwọn nǹkan, àwọn májèlé tí wọ́n máa ń tà lórí àtẹ ibi tó ti ń ta májèlé, bóyá fún ẹja pípa àbí fún àwọn nǹkan kan míì, kéèyàn tó jẹ májèlé. Rárá, àìmọye àwọn nǹkan tá à ń jẹ bí oúnjẹ tó jẹ́ pé wọ́n dúró ní ipò májèlé, oúnjẹ jíjẹ. Àwọn èèyàn wọ́n á mú àwọn àṣà kan wà tí àwọn èèyàn máa ń dá. Àwọn àṣà kan wà tí àwọn èèyàn máa ń dá, tí wọ́n máa ń ṣe tí kò sì dára, tó jẹ́ pé ó ń tako ìlera wa, ó ń tako, ó ń gé ẹ̀mí èèyàn, ó ń gé kúrú. Alákọ̀ọ́kọ́, bóyá tí a bá fẹ́ lo oògùn, tá a wá fi àwọn nǹkan tá à ń pè ní energy drink, tá a wá fi lo oògùn, a fẹ́ lo oògùn, bóyá a wá mú energy drink pé mi ò lè fomi lò, oògùn yìí máa korò, ẹ bá ń wá energy drink, ẹ bá ń wá ọtí ẹlẹ́rìndòdò kí n fi lò kó lè lọ lẹ́nu mi. Kò í ṣe ohun tó tọ́, ó ń tako ìlera wa, ó ń gé ọjọ́ ayé èèyàn, ó ń gé kúrú. Àwọn kan tiẹ̀ máa ń dá àwọn àṣà kan, ó ní nǹkan kan tá a máa ń pè ní àwọn oògùn powder yìí. Wọ́n á mú alábùkún, wọ́n á wá mú 7up, wọ́n á ní wọn lè fomi lò, wọ́n á wá mú alábùkún àti 7up, wọ́n á wá lò. Nǹkan tó burú jáì tí kò dára ni. Ó ń ṣe ìdíwọ́, ó ń dí ìlera wa lọ́wọ́, ó ń pa ìlera wa lára. Àyín tí àwọn onímọ̀ ìṣègùn òyìnbó, òfin tí wọ́n fi lélẹ̀ nípa oògùn nílò, òun ní pé tí a bá fẹ́ lo oògùn, ká fi omi lò ó. Kò í ṣe pé ká mú energy drink àbí ọtí ẹlẹ́rìndòdò àbí ògógóró ká fi lo oògùn. Rárá o, rárá o. Ìpalára ló ń jẹ́ lórí ìlera wa. Àṣàkáṣà ni, kò í ṣe ohun tó dáa, ó ń tako ìlera wa. Tí a bá ń ṣe é tẹ́lẹ̀, mo rọ̀ wá pé ká má ṣe é mọ́. Lóòótọ́, a lè lò ó nísìnyí kí nǹkan má ṣe wá, nítorí pé ara wa yàtọ̀ sára wa. Èmi ti rí ẹni tó lò rí, tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ níbi tó ti lò ló ti dákú, tán ti gbé lọ sílé ìwòsàn. Lóòótọ́ ẹlòmíì ti lò ó ṣáájú ìgbà yẹn, kódà lẹ́yìn ìgbà yẹn. Ṣùgbọ́n ara wa yàtọ̀ sára wa. Àti wípé ẹni tó lò ó, tóun ò dákú lẹ́sẹ̀kẹsẹ̀, nǹkan ti bàjẹ́ nínú ara rẹ̀. Ṣùgbọ́n a rí ìfarahàn ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀.
so èyí lè mú kẹ́lòmíì máa sọ pé tí mo lò kò sì sí ní tó ṣe mí. Irọ́ nǹkan ti ṣe yín o, mọ̀ ni o, ó ti tú nǹkan nínú àgọ́ ara yín. Lénìí lórí ètò tèní tá a pè ní Ògùn Ọrọ̀, à ń rọ̀ wá wípé tá a bá wà lára àwọn tó máa ń mu oògùn pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò àbí energy drink àbí à ń lo alábùkún awápò pọ̀ mọ́ 7up, irú àwọn àṣà bẹ́ẹ̀ àti ìṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dáwọ́ rẹ̀ dúró, kò í ṣe ohun tó dáa, ó ń pa ìlera wa lára. Tí a bá fẹ́ lo oògùn ní ọ̀nà tó tọ́, lẹ́yìn tí a pe oògùn ti pe oògùn fún wa, tí a fẹ́ lò lọ́nà tó tọ́, omi la gbọ́dọ̀ fi lò ó. Ẹ jẹ́ rán wa létí ní tá à ń sọ lórí ètò lónìí, àwọn ìgbé ayé tó ń ṣe lòdì sí ìlera wa, àwọn ìgbé ayé tá à ń gbé tó ń tako ìlera wa ní abala oúnjẹ jíjẹ àti nǹkan mímú lọ sẹ́nu, òun ni tá à ń yẹ̀wò lénìí. Alákọ̀ọ́kọ́ ni jíjẹ májèlé. Tá a bá jẹ májèlé, àpẹẹrẹ májèlé kan ni mo sọ fún wa lẹ́ẹ̀kan yẹn, kò dìgbà téèyàn bá tó mú àwọn nǹkan kẹ́míkà, bóyá tán fi ń pẹja lódò, àwọn oríṣiríṣi nǹkan májèlé yẹn, kò dìgbà téèyàn bá tó dà yẹn jẹ kéèyàn tó jẹ májèlé. Ẹni tó fi energy drink tó fi lo oògùn àbí tó mú alábùkún àti 7up tó tú pọ̀, alábùkún tó yẹ kó fomi lò, 7up tó yẹ kó mu láì ṣe pé ó fi lo nǹkan míì, tó wá dà papọ̀ tó wá mu, ó ti ṣe kí ni? Ó ti jẹ májèlé, ó ti ṣe nǹkan tó tako ìlera, ó ti ṣe nǹkan tó tako ìlera rẹ̀. Tó bá yẹ pà wá lára àwọn tó ń ṣerú eléyìí, mo rọ̀ wá pé kí a dáwọ́ rẹ̀ dúró, ká má ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ òun ni jíjẹ oúnjẹ tútù. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn tí bóyá tí wọ́n bá fẹ́ jẹun, bóyá wọ́n ti ṣe oúnjẹ yẹn láàárọ̀ tó wá ṣẹ́kù, tí wọ́n fẹ́ padà jẹrú oúnjẹ bẹ́ẹ̀ lọ́sàn-án àbí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí, tí wọ́n kàn débẹ̀, tí wọ́n kàn gbé, tí wọ́n bẹ̀rẹ̀ sí í jẹ, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀tọ́ ni wípé tí a bá fẹ́ jẹ oúnjẹ tá a ti sè tẹ́lẹ̀, a gbọ́dọ̀ kọ́kọ́ mú kó gbóná, a gbọ́dọ̀ kọ́kọ́ gbé gbóná ká jẹ. Kí nìdí tá a fi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀? Oúnjẹ tó ti wà nílẹ̀ tó ti tutù, àwọn nǹkan tí à ń pè ní, tó lóyìnbó pè ní bacteria, wọ́n lè ṣe kí ni? Wọ́n lè ti so mọ́ àwọn kòkòrò àìfojúrí, wọ́n máa so mọ́ oúnjẹ tútù. Ṣùgbọ́n tí a bá gbé kaná tó ti gbóná, kò ní sí àyè láti jẹ́ kí ká tún jẹ kòkòrò mọ́ oúnjẹ. À ń gbìyànjú láti jẹ oúnjẹ, láti ṣara wa lóore, láti fúnra wa ní okun. Kò tún wá yẹ ká ti bi oúnjẹ jíjẹ ká máa kó ìjàmbá bá ìlera àti àgọ́ ara wa. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mò ń sọ ni pé jíjẹ oúnjẹ tútù ó máa ń fa ohun tí olóyìnbó ń pè ní bacterial infection. Ó máa ń kó àwọn kòkòrò tí a ò fojú rí, á ti so papọ̀ mọ́ oúnjẹ yẹn. Téèyàn bá wá gbé kaná tó wá jẹ, kò ṣe kí ni? Kò dára tó, ó léwu. Eléyìí lè fa ní ìlànà ti ìṣègùn òyìnbó, a lè pè ní sepsis, a lè pè ní gastroenteritis, pé kí inú máa dàrú, ìdọ̀tí, a lè pè ní ìdọ̀tí àbí ìdọ̀tí inú ẹ̀jẹ̀. Nígbà téèyàn bá jẹ oúnjẹ, bóyá tí kòkòrò ti so mọ́, ó lè fa wàhálà, inú rírun lè wáyé, ó lè máa ṣèyàn bíi kéèyàn fẹ́ bì, èèyàn lè máa bì gan. Ẹrù tẹ́lòmíì jẹun tán nígbà mìíràn, tá ní àyà ń rìn òun, ẹlòmíì lè ní àyà ń rìn òun, ẹlòmíì èébì lè máa gbé, ó lè fẹ́ ṣe kí ni? Ó lè fẹ́ bì. Ẹlòmíì inú rírun á kàn gbéra sọ, inú á bẹ̀rẹ̀ sí í rún. Ní ara ẹlòmíì, ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn àwọn wákàtí díẹ̀ tán bá jẹrú oúnjẹ bẹ́ẹ̀ tán. Bẹ́ẹ̀ ni, àwọn ẹlòmíì sì rèé, àwọn àpẹẹrẹ yìí ó máa ń farahàn lẹ́yìn àwọn ọjọ́ díẹ̀. Ó dá lé lórí bí
àgọ́ ara wa tó bá ṣe ní àwọn sójà tó máa ń tako tó máa ń wọ̀jà káàdì pẹ̀lú àwọn àìsàn tó ń wọlé ságọ́ ara wa, ó dá lé lórí bó ṣe rí lára oníkálùkù, bí wọ́n ṣe lè dúró tiiri sí àwọn kòkòrò tí a ò fojú rí, tí wọ́n ń bá ara àwọn kòkòrò yẹn tí wọ́n ń bá wọ̀yá àjà. Ó dá lé lórí bí wọ́n ṣe lágbára sí. Bó ṣe rí lára lágbájá kọ́ ló ṣe máa rí lára tàmẹ̀dò. Ẹlòmíràn tó bá jẹ oúnjẹ tí kòkòrò ti wọ̀, lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ inú á bẹ̀rẹ̀ sí rún, ẹlòmíì èébì á máa gbé, ẹlòmíì ó lè máa yàgbẹ́. Ṣùgbọ́n ẹlòmíì kankan ò ní ṣe, tí ẹ lè jẹ́ lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọn ò sì ní mọ̀ wípé n tí wọ́n ṣe, bóyá oúnjẹ tí wọ́n jẹ lánàá yẹn ló fà á tó jẹ́ kí irú ẹ̀ máa ṣe wá. Ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá délé ìwòsàn, bóyá a bá gbé nǹkan lọ ilé ìwòsàn pé báyìí, ẹ rí i pé dókítà nígbà mìíràn wá ní ṣé ẹ lè rántí, bóyá tó bá jẹ́ pé nǹkan tó bá inú rúnrún tó bá jẹ́ inú rúnrún lórí oúnjẹ, wọ́n lè bèèrè pé ṣé ẹ rántí nǹkan tẹ́ ẹ jẹ kẹ́yìn, láti ṣèwádìí láti mọ kíni, láti mọ tó ṣokùnfà irú nǹkan bẹ́ẹ̀ yẹn. So irú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò kì í kọra sí títún oúnjẹ gbé kaná, oúnjẹ tó bá ti tutù tí wọ́n bá fẹ́ tún jẹ, wọn ò kì í kọ ìyà tó dára sí, kò í ṣe ohun tó dára tó. Bẹ́ẹ̀ ni, kò í ṣe ohun tó dára tó. Kí n tó tẹ̀síwájú, màá fẹ́ ká wọ yàrá agbára. Mo lérò pé ẹ̀ ń gbádùn bí ètò yìí ṣe ń lọ. Mo ń padà bọ̀. Gbogbo nǹkan tí a bá ń ṣe tí à ń mú lọ sẹ́nu tí ó ń tako ìlera wa, bíi ká máa po igbá pọ̀ mọ́ àwo, ká máa da lúrú pọ̀ mọ́ ìṣàpá, ẹ jẹ́ ká yàgò fún. Ẹ jẹ́ ká yàgò fún. Mo lérò pé pẹ̀lú àwọn nǹkan díẹ̀ tí a ti mẹ́nubà lórí ètò tèní, a ó ti rí àwọn nǹkan kan àbí ìkejì tá à ń ṣe tí ó ń tako ìlera wa. A rọ̀ wá kí ẹ jẹ́ kí a máa yí padà. Ọlọ́run á máa ràn wá lọ́wọ́. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ̀yin tí bá wa tẹ̀lé wa lórí ètò lénìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa like program wa, ẹ̀yin tẹ́ bá wa share, ẹ̀yin tẹ́ ń wò wá, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, ọwọ́ tẹ́ fi ń bá wa dá sétò yìí kò ní di tẹ́ náwó sí. Èmi ni màá máa wà ó ní gbogbo ìgbà, ẹ̀yin náà ni màá máa bá. Ṣùgbọ́n kí n tó lọ, màá fẹ́ dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run tó fún wa láǹfààní láti lè mú ètò yìí wá sí etí ìgbọ̀yín lénìí. Mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán Lámúrúdu káàkiri àgbáyé, dókítà Tajudeen Bíòkú. Mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àǹfààní tán fún wa láti lè máa wá gbóhùn sáfẹ́fẹ́, láti lè jẹ́ kẹ́ ẹ máa rí wa wò lójú ìwòran yín. Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú wọn. Mo dúpẹ́ lọ́wọ́ amójú ẹ̀rọ mi tó ń bá wa tó gbogbo ẹ̀ papọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀. Engineer Timothy, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Èmi náà ni Fúnmiláyọ̀ Ayọ̀lá tí mo mú ètò náà wá sí ojú ìwòran yín. Èmi ni the complete presenter tí àwọn tèmi mọ̀ sí Ìyá Management. Mo ní ká tún fire pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Èmi ni màá máa wá, ẹ̀yin náà ni màá máa bá. Ire o.